Hello everyone, welcome to Toyeen Talks. How you doing? Thank you for watching. Till I'll see you in my next video. Stay safe, stay blessed. I love you. Bye. Nígbà tádùúrà ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ló ń wẹnu ẹ̀. Nígbà tí Yomi Fábíyì fẹ́ dá ọ̀rọ̀ mọ́ àdúrà lẹ́nu, ó ní ẹ má dọ̀rọ̀ mọ́ lẹ́nu, ẹ jẹ́ ó sọ̀rọ̀, ẹ jẹ́ kó náà sọ títí ẹ̀. Èyí náà wo bí ìyá yẹn ṣe bí àjẹ́. Àwọn olórí burúkú abiyamọ, ìyá Mohbad, wo Queen Naomi, wo bí ìyá Queen Naomi ṣe bọ́ta, wọn máa pa Queen Naomi. Wo bó ṣe bọ́ta tí ìyá yẹn bọ́ síta tó bẹ̀rẹ̀ sí ní pariwo fún ọmọ aráyé pé kán gba òun, kán má jẹ́ kọ́mọ òun kú. Irú ìyàwó ni ìyá Mohbad jẹ́? Irú ìyàwó ni wọ́n jẹ́? Ológo ọmọ ẹ̀ wọ́n pa, ọmọ yẹn ṣì wà ní morgue níbi tó wà, kò tí ì wọlẹ̀. Ẹ ti ń ṣorí burúkú, ẹ̀ ń ṣorí burúkú káàkiri. O dẹ̀ ń close mọ́ ẹni tí àwọn gbogbo ayé ń sọ pé ó pa ọmọ ẹ̀. Òun ló dẹ̀ ń close mọ́ tó ń bá rìn, tó ń bá jẹ, tó ń bá mu, tó ń cover. Kí ló ń cover Wùmí fún? Wọ́n ní ọmọ tó wà lọ́wọ́ Wùmí, wọ́n ní kò ń ṣe ọmọ Mohbad. Ìyá Mohbad ní ọmọ òun ni, ó ní tí ó bá ti ẹ̀ ṣe ọmọ òun, ṣé wọ́n tún fẹ́ kí Mohbad kákùnrùn ni? Ṣọ́rọ̀ nìyẹn. Ìwọ Fọláṣadé onímú fífẹ̀ bí Volkswagen ayé àtijọ́, tẹnu ẹ fẹ̀ bí gbà pé tó, tí wọn náà bọ́ta tó bẹ̀rẹ̀ sí ní sọ pé òòrẹ́ jẹ̀mọ̀, ẹ̀jẹ̀ tó rí lọ́jọ́ kìíní àná nínú duvet níbo ló wà, tó wá bọ́ta tó ní òòrẹ́ jẹ̀mọ̀. Irú fámìlì wo ni fámìlì yín? Irú fámìlì wo ni fámìlì yín jẹ́ tẹjọ́ lórí burúkú? Mohbad gan máa regret lọ́nà ọ̀run níbi tó wà pé òun ṣe ara ìyá gbà wá sáyé. Ẹ ṣojú ẹ tún ṣẹ̀yìn ẹ ṣojú Mohbad, ẹ ṣẹ̀yìn ẹ. Ṣé yẹ kó rí bẹ́ẹ̀? Àbíàgbà gbogbo àwọn ọmọ aráyé wọ́n dìde ní gbogbo àgbáyé, wọ́n dìde pé àwọn fẹ́ mọ orúkú tó pọ̀ ọmọ ẹ. Ẹni tí gbogbo èèyàn sọ pé ó pa ọmọ ẹ náà ni ló jẹ́ bẹ́ẹ̀ sí ẹ tó ń tẹ̀lé kiri. Wọ́n wá wí tán, oní tí ọmọ sọ pé wọ́n gún Mohbad pa, ìwọ ò gbà yẹn. Ṣùgbọ́n tó bá sọ pé wọ́n nà pa, ìwọ sì gbọ́ yẹn. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Àwọn ọlọ́pàá wa náà fẹ́ ṣe nǹkan kan, torí táwọn ọlọ́pàá wa bá fẹ́ ṣiṣẹ́ ni kò yẹ kó tó gbogbo ariwo tá à ń pa yìí. Aṣáàrí gbogbo àwọn iṣẹ́ tó ń ṣe. Ẹ wo ọmọ tó pa ìyá, ọmọ 14 years ó pa ìyá tó adopt ẹ̀. Ṣé àwọn ọlọ́pàá ṣé wọn ò take ọ̀rọ̀ yẹn up? Ṣé wọ́n bribe àwọn ọlọ́pàá? Ṣé wọ́n fáwọn ọlọ́pàá nìkan? Ṣé wọ́n pariwo kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dá sí kéèsì yẹn? Àìmọye bẹ́ẹ̀ tá ti rí àwọn tó pààyàn tó ń géèyàn lórí, tí àwọn ọlọ́pàá dẹ̀ ṣiṣẹ́ wọn tó ń mú wáì tó fi jọ́rọ̀ Mohbad. Ta ni irú èèyàn gan ni Wùmí jẹ́ ní Nàìjíríà? Torí mi understand tí Wùmí fi sọ pé a lè rí justice ní Nàìjíríà, ní Lagos State yìí. Tó bá yẹ pé Lagos State láti fẹ́ rí ìdájọ́, a lè rí. Who are you Wùmí? Irú èèyàn wo ló jẹ́? Ta ni ẹ́? Ta ni fámìlì ẹ tó fi ní guts láti máa sọ pé wọn ò lè rí justice? Àwọn olórí burúkú ọ̀rẹ́ ẹ̀ tán kóra wọn sórí platform kan náà sọ pé olórí burúkú Mohbad àkútúkútú ẹ̀ lọ́nà ọ̀run. Mohbad ò gbọ́ràn náà ṣe lagimọ lórí àkútúkútú ẹ̀ lọ́nà ọ̀run. Ṣé gbogbo àwọn eléyìí ò ṣe kò ti tó evidence fáwọn ọlọ́pàá báyìí pọ́ fẹ́ ṣiṣẹ́ wọn? Kò yẹ ká lọ tó eléyìí táwọn ìjọba wa máa ti bá wa wá àkànṣe sí, tó ti máa mọ ikú tó pa Mohbad. Ikú tó pa Mohbad, ikú tó clear ni. Kò yẹ ká lọ fà tó eléyìí. So àwọn ìjọba wa ni kẹ́ jẹ́ ká bẹ̀. Níbo ni lọ́ọ̀yà Mohbad wà? Dàróṣà wà ń bẹ̀, lọ́ọ̀yà wà ń bẹ̀, spending wà ń bẹ̀, àdúrà wà ń bẹ̀, Wùmí wà ń bẹ̀. Gbogbo àwọn eléyìí gan ti tó fún evidence, fún àwọn suspense ni wọ́n ti tó. Táwọn ọlọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ kò yẹ ká lọ tó eléyìí. Ta ni Wùmí ní Lagos State? Ta ni Wùmí? Nígbà tí bàbá wa Sanwó-Olú náà tún máa sọ̀rọ̀, Sanwó-Olú tó máa sọ̀rọ̀, oníṣẹ́ Mohbad ló máa kọ́kọ́ kú. Ṣọ́rọ̀ nìyẹn? Tó bá jọmọ títí wọn, ṣé wọ́n gbàdúrà rú ẹ̀? Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ariwo tá máa pa ariwo ọlọ́pàá ni. Ẹ jẹ́ ká tún máa pariwo lọ́ọ̀yà Mohbad náà. Lọ́ọ̀yà Mohbad náà ó lẹ́jọ́ jẹ́, ó nìkan ṣe nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Níbo ni lọ́ọ̀yà Mohbad wà? A máa sọ̀rọ̀ lọ́ọ̀yà Mohbad mọ́. Níbo ni lọ́ọ̀yà Mohbad wà? Lórí burúkú aláyé bàjẹ́ tó yẹ pé ayé gbogbo yín ó máa bàjẹ́ ni, tẹ́ máa ṣòfò, táwọn ọmọ yín máa ṣòfò, tẹ́ máa gbá àwọn ọmọ yín gbìn. Níbo náà wà? Àwa tá a jẹ nínú owó Mohbad, tá a jẹ nínú kọ̀kọ̀ ẹ̀ là ń pariwo, tá a lè sùn, tá a lè wo. Ìdájí aago 5, aago 6 àbọ̀ ni mo tó sùn.
tí mo tó sùn tí mo wà ní window lórí Tenny ọmọ ológo lórí ọ̀rọ̀ Mohbad lórí justice kí ló dé tá a máa wá ibi tó ti sọ̀rọ̀ Mohbad kiri ìyá Mohbad dẹ̀ ń sùn oúnjẹ ó ń mu ó ń rìn wọ́n tún gbé pósí lé ìyá Mohbad lọ́wọ́ bóyá torí pósí náà ni akọ wọn ṣe wá lẹ́kan sí tọ́kọ gàrú tán gàn bí ìdígan lébè kiri títì tán dàbí àwọn SU ayé àtijọ́ olórí burúkú yìí ó fò ẹjọ́ torí Ọlọ́run àwa abiyamọ táwọn à ń bíbà ẹ má jẹ́ adákẹ́ mo gbàdúrà pé kò ní sun wa kò ní rẹwà lágbára Ọlọ́run àwa náà ní fọmọ tiwa di àní kábàámọ̀ lórí justice for Mohbad àti justice for Ọlátúnjí wáyé ọlọ́pàá every time ọlọ́pàá eléyìí ọlọ́pàá tọ̀hún ọlọ́pàá kí ló dé ṣe fẹ́ pa wá tán ni ṣe fẹ́ pa wá tán nígbà táwa náà bá fún yín nísinmi bóyá ẹ máa dẹ́kun ìwà bàjẹ́ ẹ̀yin olórí wa kí ló dé kí ló ṣẹlẹ̀ láti 2023 September 2023 tá a ti wà lórí justice for Mohbad títí dé ní àgbọ̀n kankan kéèsì Mohbad kéèsì tó clear ni kí ló dé tẹ̀fẹ̀ fún adé justice mo dẹ̀ gbàdúrà lágbára Ọlọ́run àwẹ̀ àtàdúrà tá à ń gbà kò ní lọ lásán 2025 ni mo mọ̀ pé a máa rí ìdájọ́ òdodo lágbára Ọlọ́run ọ̀rọ̀ ti tèmi nìyẹn jẹ́ mood for now. ẹgbẹ́ bá wa tààbọ̀ ẹjọ́ torí Ọlọ́run kí ni yẹn lọ fún àbẹ̀. ẹ bá pa táàpù ẹ bá wa tààbọ̀ ẹjọ́ ọ̀tá mútùn ní bá wa tààbọ̀ ẹjọ́. Prince pèsè 100 ẹ bá wa tààbọ̀ 100 gbogbo wa táwa mi báyìí a lè lọ fún abeg. Hello, ẹ̀ka sùn. ṣé wàá pa. Ó wà olóòlé o. Ẹ kú ètò ẹ̀kú ìkẹyìn. Ẹ kú iṣẹ́ Olúwa la máa pè. Àpín wa lérè o. Ẹ rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Ẹni bá just like ètò tí Yomi ṣe lánàá tó ní who are to blame. Gbọ́ yín dáadáa. Mo ní àná Yomi ṣe show kan lánàá ó title ẹ̀ who are to blame, who are disrupting the justice. Is it police? Is it Mohbad family? Is it the Mohbad friends? That is the artist like himself, or it is the government? So after debating, we found out that the government and the police are the one disrupting the justice. Because government are more powerful than the family, because the government assume the cops and they have a bigger upper hand than the family of Mohbad. So there's nothing family can disrupt the justice. If they are disrupting the justice, if the government and the police do whatever they want to do, well, that is necessary to that issue. Definitely, justice here àti wáyé tó ìjọba àti àwọn ọlọ́pàá especially Lagos State government àwọn non-disrupt the cases tó wà lẹ́yìn. And we are so good now tí àdúrà ti sọ wípé àwọn clip yẹn ó wà ní fóònù tó wà lọ́wọ́ Dàmọ́lá and Dàmọ́lá ń sè náà ti wá sọ wípé òun ò jẹ̀bi. There is a more light to the issue now. Ó ti yàtọ̀ sí tẹ́lẹ̀ fún ara wọn náà máa fẹ́ra wọn ṣera wọn tó bá mú ìyá Mohbad kó lọ kó sínú àdúrà wọ́n bá jọ dé kóòtù ìyá Mohbad olùjókòó ti àdúrà mọ́ ó máa wò lókèrè báyìí ni àwọn tó bá ti ṣe wọ́nranwọ̀nran tó ń ṣe yẹn wọ́n máa lè jáde nínú kóòtù ni wọ́n máa ní kó excuse àwọn ń bẹ̀rẹ̀ láti ṣe wọ́nranwọ̀nran ju tó bá rí bá rẹ̀ ò balẹ̀ kó má fi sọ̀rọ̀ wọ́n á ní kó please go outside títọ́ máa fi parí nǹkan tó ń ṣe yẹn kò ní wọ́dọ̀ yẹn mọ́ so ẹ sì fi wọ́n sílẹ̀ Ọlọ́run fún wọn ní àsìkò láti ronúpìwàdà nípa tí wọ́n rẹ́dì àti fẹ́ ronúpìwàdà so wọ́n rẹ́dì àti máa ṣe jákujàku tó ń ṣe yẹn ni ojú everybody ti là wípé inú ilé lọmọ yẹn kú sí and they all the camera point
nígbà tí yẹn lọ síbẹ̀ gbogbo alárí gbogbo àwọn point camera ẹ̀ pé wọ́n ti yọ gbogbo ẹ̀ wọ́n ti everything wọ́n máa béèrè tó bá ti débi ṣùṣù fúra máa là ó máa béèrè lọ́wọ́ ẹni tó lọ camera ẹ̀ ìbò náà gbé camera ẹ̀ sí gbogbo wọn náà máa jẹ́wọ́ nǹkan tí wọ́n bá mọ̀ lórí ẹ̀ lágbára Ọlọ́run. Justice is very near, is very very near. So gbogbo kan tó ń ṣe ẹ̀ wọ́n kàn ń ṣẹlẹ̀ yàrá wọn ni so wọ́n ń ṣẹlẹ̀ yàrá wọn ni ẹ máa bí tó lọ because bí iṣẹ́ mo wà so rédíò tí mo fi ń ṣiṣẹ́ ń dún so jẹ́ ká máa bí tó lọ Mr. Lati màá tún máa join tó bá tún yá. Ṣé ẹ gbọ́ mi? Nọ́mbà ń gbọ́ yín. Mo ní ká máa bí tó yẹn lọ mo ní màá tún máa join sẹ́ gbogbo nǹkan tó ń ṣe yẹn àṣírí wọn ti tú ọ̀rẹ́ dí kò lè bò mọ́ tó ti lè wó òkú yẹn dìde àṣírí òkú yẹn ó máa dà wọ́n láàmú kò lè bò mọ́ gbogbo ilé babaláwo tó nǹkan lọ ilé oníṣègùn láàfà wòlíì kò lè bo àṣírí yẹn mọ́ tó ti lè wó òkú yẹn dìde so gbogbo wọn pátápátá ló máa kà láti A to Z tọ́ba tí justice bá bẹ̀rẹ̀ gangan wọn náà máa kà gbogbo àwọn ọlọ́pàá tán náà fẹ́ ṣiṣẹ́ wọ́n máa ṣiṣẹ́ wọ́n ti sọ Yomi náà ti sọ lánàá tó bá di pé àwọn ọlọ́pàá yẹn bá ṣe wèrè jù tí gọ́ọ̀mẹ̀ntì fẹ́ dá wọn á gbé protest jáde ni tí protest bá jáde that is the only language tí àwọn ọlọ́pàá wa tán máa ń rest tán máa ń ọ̀nà nìyẹn tán bá rí protest wọ́n á ṣe nǹkan tó yẹ kán ṣe gbogbo òṣì tán ṣe ń ṣe yẹn àwọn ọlọ́pàá yẹn especially Lagos State Command yẹn ọlọ́run ló mọ ẹni tó jẹ́ commissioner for police yẹn òun ló disrupt justice lẹ́kọ̀ọ́ yẹn òun ló jẹ́ pé àwọn tó mọ̀ yẹn àwọn people yẹn náà mọ̀ àti Lagos State government Sanwó-Olú látìgbà Sanwó-Olú ti wà ń bẹ̀ yẹn ta ló gba judgement ta ni nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ sí tó ẹrí tí Sanwó-Olú fún ní judgement tó fún ní justice sorry kò sí Bámidélé wọ́n rí mọ́lẹ̀ ọmọ skul yẹn ó kú wọ́n rí mọ́lẹ̀ ilé iná wọ́n fẹ́ rí mọ́lẹ̀ náà níbọ̀ torí pé ariwo tá à ń pa lélẹ̀ lọ́wọ́ wọn ṣe ń bọ́ díẹ̀díẹ̀ so Ọlọ́run á fún wa ṣe lágbọ́rọ̀ Ọlọ́run. Àmín. So ẹ jẹ́ ká go ahead ẹ jẹ́ ká máa bí tó lọ. Hello, ṣé wàá òkè sí? Hello. Àwọn tá a rán lọ sí kí lorúkọ ẹ̀ Ìlọrin accident. Jesus. Ṣé wọ́n fara pa sísà? Ṣé kò pọ̀ jù ṣá ṣé kò pọ̀. Jesus. Christ of Nazareth. Jesus. Ṣàánú abiyamọ o, ọ̀nà máma jẹ́ àṣìṣe ṣe o. Ìwọ náà ṣé kò pọ̀ à? Olúwa o. Ṣé kò sẹ́ni bọ́ọ̀lì tó wound sir? From Ilorin back to Lagos. Àwórí bàbá oníbàbà ló ṣe ń kú sí jẹ́. Àwórí bàbá oníbàbà. Bàbá ń bàbá, ó ní wọ́n ń bá lọ nísì o. Tí mọ́tò yẹn gbà padà. Tírélà ló gbà padà. Tírélà ló gbà. Di tírélà ni. Ẹjọ́ wọ́n bọ́ ìmọ̀ ọlọ́sọ̀ báyìí lọ sọ́fíìsì. Ọjọ́ àkọ́bá rẹ̀. Àṣẹ̀bọ́lẹ̀ ló ẹ̀sìn sí ṣe o from Ilorin. Ṣe o we are sitting together but thank God. Ṣe mi ò ṣe ṣá. I give all glory to God. Mi ò ṣe ṣá. Ọlọ́run tẹ̀ níwájú. Ọlọ́run ṣe o ò bójú mi jẹ́ o ṣe Ọlọ́run ò bójú mi jẹ́ o ṣe Ọlọ́run àwọn ọmọ ọlọ́mọ àwọn ìyàwó oníyàwó
ọmọ ọlọ́run ọkọ ọlọ́kọ ó ṣe ọlọ́run ó ṣe o. Thank you, Jesus. Olúwa ṣe o. máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kára burú. mà ṣe o Ọmọ ọpẹ́ wo ní wọ́n ṣe lágbára àdúpẹ́ Ọlọ́run lágbára lọ́dọ̀ ẹjọ́ tí wọ́n lè ọlọ́run ní ní sí ṣe èrè. wọn lágbára ọlọ́run wọn á délé àgbàláyọ̀ àlàáfíà o ètò lágbára dé o. Ọlọ́run ṣeun o. Ọ̀gá o. Ọlọ́run ṣe o. ẹ mọ́tò ẹ̀ bóyá right off. Ọlọ́run ṣe tó jẹ́ kó tayọ̀ wá o. Ọlọ́run ṣe tó jẹ́ kó tayọ̀ wá o. ẹjọ́ jẹ́ ń lọ bá àwọn sọ̀rọ̀ kí n wo ibi tán wà ẹjọ́. ẹjọ́ kí ló ṣẹlẹ̀? wọ́n ní accident ni Ta ni? àwọn onílé. Yé! Mo gbé. ó dẹ̀ pé wọ́n ti ń bọ̀ lẹ́kọ̀ọ́ ni. wọ́n ti wọ́n ń padà lónìí ni nọ́mbà ò lọ mọ́. ó ṣe ọlọ́run o. àwọn ọkọ ọlọ́kọ ìyàwó níyàwó. nàìjíríà yẹn kò dé ẹ̀ dá kò sí nǹkan tó fi dà. ẹ máa sọ̀rọ̀ lọ mama ẹ débítì wọn ò gbàgbọ́ mọ́ débì Sá? tá a má fúnra ẹ ní heart attack kò sí nǹkan tó ṣe wọn a dúpẹ́ pé kò sí nǹkan tó ṣe wọn. Níbo ni wọ́n wà báyìí? náà mo fẹ́ mọ̀ nọ́mbà wọn ò lọ mọ́. Jesus Christ. ọ̀rá láti já máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run já máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mọ̀ pé ojú ogun lọ́lọ́ ni ojú ogun lọ́lọ́ wọ́n tó gún bọ̀ ni. lọ́nà Ọ̀yọ́ lọ́nà Ìlọrin àti kọjá Ọ̀yọ́ à ń lọ Ìbàdàn so ìgbà tó máa fi dé gbogbo bíbà bírèkì ti fail mọ́tò wà wájú ẹ̀ tírélà wà wájú ẹ̀ tó fèsì ẹ̀ orí bíbà yìí ló gùn orí bíbà ẹ̀rí bí tírélà yìí ṣe kọjá ìgbẹ́ náà lòun náà ṣe ń pọ̀ fẹ́sì pé mọ́tò fèsì orí bíbà yìí ló gùn orí bíi tó gùn báyìí ó tún dá ọwọ́ padà káníkàn ṣe pé ó gbìyànjú ní sà káníkàn ṣe pé dráìvà yẹn gbìyànjú ní sà abẹ́ tírélà tó ń bọ̀ yẹn làbá kó sí abẹ́ tírélà tó ń bọ̀ làbá kó sí ṣùgbọ́n ẹsẹ̀ kó fi kó sábẹ́ tírélà ó ju méjèèjì papọ̀ tírélà yẹn tún gbà padà wọnú igbó òun la fi wọ inú igbó yẹn. níbo lẹ wà báyìí. Olúwo mà ṣe o. Olúwo ṣe o. Táwọn ojú sunkún wọn Olúwo ṣe o. a máa kúrò kí ló tó tẹ̀ ṣiṣẹ́ lórí gan-an wọ́n ṣe ìrọ́ṣì yẹn lọ sí hospital so ọ̀wọ́ mọ́tò kò àkúrò ń bẹ̀rẹ̀ sí wa. ṣé bàbá yẹn nìkan ló mo kàn ṣèṣe. ṣiṣẹ́ lẹ́sẹ̀ díẹ̀ nù. bàbá yẹn nìkan ló ṣiṣẹ́ jù èmi kàn ṣiṣẹ́ díẹ̀ lẹ́sẹ̀. pẹ̀lẹ́. mi ì mọ̀ pé mo ṣiṣẹ́ gan-an ti lè gbà tí màmá kí sọ pé kí n wọ ẹ̀jẹ̀ lẹ́sẹ̀ mi ni mo tó rí pé ìdárí pé kí ẹ̀mí pọ́ta lẹ́sẹ̀ mi. a dúpẹ́ o mo dúpẹ́ o ṣé ti wá dé Ìbàdàn báyìí. ọ̀pọ̀ ẹni fọlọ bẹ́ẹ̀ ni Ìbàdàn làwọn àbáyé ṣe àfẹ́wọ́ mọ́tò ń bàdàn ní bàṣà. ṣé màmá tí wọ́n wà mọ́tò pẹ̀lú ẹ̀. èmi àti màmá tí ìlàjọ ń bọ̀. ọlọ́run máa ṣe o ọlọ́run ṣe o. all right àwọn èèyàn ń béèrè yín o. Ẹ̀bá a máa jọ yín létà náà kásẹ̀ ṣùgbọ́n sẹ́tù sínú mọ́tò náà bọ̀ láti dé Ìbàdàn báyìí sá kí wọ́n sá. Ẹ pẹ̀lẹ́ o, ẹ̀ ní sílẹ̀ lágbára Ọlọ́run o. Pẹ̀lẹ́ o. Pẹ̀lẹ́ o. kíní nǹkan ó dà pé kíní tó ti bẹ̀rẹ̀ mo ní láti lọ kí n padà wá kí n ṣe kíní mi ò ráwọn viewer mi. Ok. ẹ jẹ́ ń lọ kí n padà wá lẹ́sẹ̀kẹsẹ̀ kẹ́ ẹ join mi lẹ́sẹ̀kẹsẹ̀. Okay, all right, I'm expecting. join mi lẹ́sẹ̀kẹsẹ̀. All right, I'm expecting.